yakshifu astarakum. Gbogbo bí tẹ́ gọ sí lọ́tẹ̀ bá kúrò sí ní òtún. Ọlọ́padà. Lẹ̀tìmọ́kàdé ẹgbẹ́ ayé ẹgbẹ́ òfò bẹ́ẹ̀ lẹ́yìn àfáàdé ológógóró tẹ́. Ẹnu yìí ò wá sẹ́ẹ̀tì náà. Gbogbo ẹnu yìí wá ti gún. Níbi kẹ́ máa fi ògógóró lu ọtí lẹ́yìn táyé ò ní yẹ wọ̀nyí. Bọ́lá ẹ parí ẹ sí. Bẹ́ẹ̀ dìmọ́ ìrora bàjẹ́. Tá a bá ti bá àfáà níbi orí ibú bọ́ láti rí tó dá mọ́ láyé. Láti rí mọ́. Bá ológógóró. Ẹ̀dá kan títẹ̀ tẹ̀ mu èló ló gbé wá. Èló ló gbé wá gan. Ẹ lọ náà yìí tẹ́ ń ta níbi tẹ́ ń ta níbi 25 million mélòó lẹ ti wá rà. Ọtí tí ò gbé pa wá táyọ̀ kọ́ gun ọ̀kadà kọ́ fọ́ lórí. Ló ti sọ́dà láti jọ yìí. Òṣòlẹ̀ tí òun ara rẹ̀ wọlé bá dé. Ọlọ́ọ̀tẹ́gbẹ́ ntọ́ fi ẹ̀yìn tọ́ sínú. Ntọ́ tó bí a sínú màmá. La fi di ọmọ akéwú mọ́kẹ́tì sẹ́. Àwọn ọmọ akéwú mọ́kẹ́tì sẹ́. Those alphas ẹnu rẹ̀ ò gbà kílọ̀ dè mọ́lẹ̀. Tọ́ ìwà pẹ̀lú ojú jágújẹ́. Kò ṣeé ṣe. Common alpha. Ẹnu rẹ̀ ò gbà yín o. Ntákàn bí ọkọ̀ èlò sálárì rẹ̀ èlò náà ń fún akátópè àti wáàsí. Ká fi wọn ra wọn. Tọ́ gba 5 million ní sálárì. Wọ́n sì fi ń bẹ̀ akátó dá. Mo tún wá ń lọ máa bẹ náà kó jẹ́ ráàyè o. Ní bàbá ó ráàyè o. Wọ́n pọ̀ ti fún mi lówó ọ̀sìn tó kọ́ máa kó nà. Fatasmiyatu Rahmani Jalla Jalaluhu. Ìyá àdínì bí o bá sì yẹn ni wọ́n ti máa gbó kóró níbi ìbàjẹ́. A nílẹ̀ àfikọ́nà sí ìbàjẹ́. Kí ni àwọn wá ká bọ́lọ̀mù ti dè mọ́lẹ̀ bẹ́rú ẹ̀. Lana shuri'at. Ẹnu mi gbà kí ni èlò ní kọjá lórí àkáǹtì ẹ̀. فحرص علي وأوصني لنا شريعة فحرص علي وأوصني. Small but mighty. Wọ́n gbà fún wa. Dábàá lọ kí ẹnìkan sílẹ̀ ní dákúẹ́tọ̀. Láàárọ̀ yìí, ó lè má mọ̀ kí mi mo ní ó sì fún ọ lódìdí mọ́tò. Mọ́tò tí wọ́n ń kanlẹ̀kùn tán dé ajá sí ọ sí. Ẹ pè kó bàbá yìí máa. Wọ́n ti wá gbé délé mi láàárọ̀ yìí. Gbogbo tó lọ́wọ́ bá fún ọ tí ò bá tọkàn rẹ̀ wá, ohun tí ó yọ ọ lẹ́nu ní òfin ọ. Sọ ti dà láàmú ná. Gbogbo tí ò bá tiẹ̀ jẹ́ ní òfin ọ. Tó bá sọkàn lọ béèrè èyí tí ò lè mẹ́tẹ́ ní òfin ọ. Kọ́ ọ̀bà aṣọ lọ́rùn. Ẹ̀yin ọ̀fà ẹ lọ dìmọ́ lọ́n kọ́ máa gbé wá báyìí. Kí lè ń wá ká? Àwọn ìsọmọ àdúgbò yìí kí ló dá wa tẹ̀lú síbì? Ó sì gba títẹ̀. Àwọn ìsọmọ àdúgbò yìí àwọn baba ńlá tí wò nílẹ̀ wọ́n wá lọ́lọ́run àwa jogun olè tẹ́ nǹkan ti gbà kalẹ̀. Tí baba wọn jagun àsáwà náà mọ̀ rà. Fàkìlọ̀ wí. Fatasmiyatu Rahmani Jalla Jalaluhu. Ìwọ tó fẹ́ kọ́ lọ́ọ̀ mo jogún àlùbáríkà fún ọ. Okùn mẹ́ta tá a fẹ́ sọ. Gbówó ọ ẹjọ́ lọ kó wá láti ilé tiẹ̀. Èmi ń pín tèmi lọ́nà. Má tẹ̀wọ́ kọ́ gba tiẹ̀. Ká ní Bismillahir Rahmanir Rahim. Bismillahir Rahmanir Rahim. Okùn méjì ò torí wọ́n ń tẹ̀lé ọká. Mọ́jọ ọba ọdójú agbo yìí. Ó ní wọ́n fóònù ní sẹ̀mó. Wọ́n sunkún torí ẹ̀yìn òun. Bàbá ti ké bẹ́ẹ̀ ta ìwọ náà máa rà fún ìyàwó ní tọrọ jẹ mọ́. Wọ́n torí sẹ̀mó kan da ayé ara rẹ̀ rú.
ẹ̀ dárò. àbí tí láti tẹ́ka èyí náà lọ́fẹ́ kù sí. lálàfo òsì sígbà tá ìparí 2025 ọlẹ́ máa rà á bóyá. ọlẹ́ máa rà á bóyá. wá sí mo lọ sí Ìbàdàn màmá wa. bẹ́ẹ̀ni. ọmọ ọ̀dọ́ kan sì dìde. bàbá Imam orin lónìí rí ó sì ra ọmọ abọ̀ tuntun fún mi. ọmọ abọ̀ tuntun. Fatasmiyatu Rahman. Fatasmiyatu Rahmani Jalla Jalaluhu. Tó bá ṣe súnà lọ́la àṣẹ. Ara lẹ́yìn wo ló pàdé mi bẹ̀? Kò sáṣẹgbẹ́ tí èèyàn wà tí ò ní lákẹgbẹ́. Sọbi tí wọ́n ti ká wa mọ́. Okùn méjì. Bismillahir Rahmanir Rahim. Bismillahir Rahmanir Rahim. Ẹlẹ́ẹ̀kẹta ẹ má jẹ́ wọn kó bọ̀ dàníyàn kan. Dàníyàn kìíní kan tó yí láyè rẹ síbẹ̀. Bẹ́ẹ̀ni, Ọlọ́run jẹ́ bàbá Ìmáàmù wọn abẹ́ dáadáa, àníyàn tèmi nù. Àmín. Sọ ti dàníyàn tiẹ̀ tó bí a. Kí ló rò pọ́ máa fà ò lè ṣe? Àwọn tó bí alọ́run bí wọ́n gbé ayé kan tí wọ́n ń lò dé káàkiri, wọ́n ti ṣe ti amọ́sẹ̀. Má gbàgbé ọmọ tiẹ̀ náà lónìí, má jẹ́ oyíwọ́ fún wọn. Mi ti dàníyàn tèmi. Bismillahir Rahmanir Rahim. Bismillahir Rahmanir Rahim. Tasmiyatu Rahmani. Fatasmiyatu Rahmani. Ya dini. Jalla Jalaluhu. Bismillahi náà ní tẹ̀lé yín ká. Ẹgbẹ́ rẹ̀ mo kí ẹ bọ̀rọ̀ rí. Lana shuri'at. Àwọn ọmọ akéwọ́n mọ̀ kẹ́tì sẹ́. Ta ló tún lè wí náà olójú pupa wọn? Fatasmiyatu Rahmani Jalla Jalaluhu. Lana shuri'at. فحريص عليها وحواصلي. Kò sí lè wò ó kàyàn tó. Sojú kòkòrò kọ́rí wí. Èèyàn ní wí sí ọwọ́ náà kó tòsí. Kí lè ń wá ká àtẹ̀rẹ̀ tójú bẹ gbẹ́tọ̀ bàrẹ́ ọmọ kú lọ́dọọdún. Mo ti máa fún ọ lógójì ọdún wọ́n gbá láàrin wákàtí kan tó dolo sí. Níbi lè yà bá àti ẹ̀ ń wá ká náà. Kí lè ń bá ká kí ní ń ṣe yín tẹ̀ sọ àrùn tí ń ṣe yìí. Tẹ̀mí lọ torí ẹ̀ tẹ̀ ń jẹ̀gbẹ́. Gbogbo ẹ̀yà àbá náà wá ń ṣẹgbẹ́ òkùnkùn. Torí wọn ò ní sí yín wọ́n sun òkú rẹ̀ náà ni. Bí tọ́ ọ̀nà kojú bọ̀. Èyí lọ ọbẹ̀ kó kú dáadáa àtúbọ̀tán rẹ̀ bù ú. Bí tẹ̀ ti ń san ẹ̀jẹ̀. Àìlèṣe sùúrù ń bá yín jà. Fatasmiyatu Rahmani. Ìkànnì àfa àmàmá ló bá tọrọ mọ́kà ló bá ní kí ó yọ̀ǹda fún. Àti kó kú mọ́kà ló dáa. Òun àtọmọ mi ní ẹjọ́ lọ́mọ fọ́kọ̀ bó láti rí. Ló bá dé mọ́kà ló bá ń sàárẹ̀. Ní ẹ bá pè mí láti mọ́kà. Làbá kò sádùá. Ọlọ́run wa ni ó gbàdúrà. Àti ká lè mọ ibi tó bìlọ́ǹgì sí ni. Ló bá ti mọ́kà dé ló bá kú wọn ní ẹran kírun sí náà. Àwọn afáà tó tán ẹgbẹ́ rẹ bá jáde. Wọ́n náà bẹ̀rẹ̀ orí mi. Èyí ṣètò àwọn tí wọ́n kálẹ̀ ni nígbà tí wọ́n rí àdá tó ju àdá lọ àwọn aṣọ okùnmọ́lẹ́sẹ̀ òdìdí àfa àwọn awọ káàkiri báyìí àwọn awọ wọn wá já kutukutu kan tó bẹ lórí dànù. Jalla Jalaluhu. èyàn bẹ́ẹ̀ náà mà alimọ́tò yakshifu astarakum. gbogbo bí tẹ́ ẹ gọ sí lọ́tẹ̀ bá kúrò àṣírí òtún. Ọlọ́padà. Lẹ̀tìmọ́kàdé ẹgbẹ́ ayé ẹgbẹ́ òfò bẹ́ẹ̀ lẹ́yìn àfáàdé ológogoro tẹ́ ẹnu yìí wá sẹ́ẹ̀tì náà gbogbo ẹnu yìí wá ti gún níbi kẹ́ máa fi ògógóró lu ọtí lẹ́yìn táyé ò ní yẹ wọ̀nyí. Bọ́lá ẹ parí ẹ sí bẹ́ẹ̀ dìbò ìrora bàjẹ́. Tá a bá ti bá àfáà níbi orí ibú bọ́ láti rí tó dá mọ́ láyé. Láti rí mọ́ àfáà ológogoro. Ẹjẹ́ kan títí ẹ̀jẹ̀ mu èló ló gbé wá. Ló gbé wá gan. Ẹ lọ náà yìí tẹ́ ń ta níbi 25 million mélòó lẹ ti wá rà.
ọtí tí ò gbé pa wá táyọ̀ kọ́ gun ọ̀kadà kọ́ fọ́ lórí. àbí ló ti sọ́dà láti jọ yìí. òṣòlẹ̀ tí òwò ààrẹ wọlé bá dé. ẹ wá ń wú bí ẹ̀rọ lọ́yẹ̀. ẹ̀ńdẹ́ndẹ́ èrí. tó ti jọ sínú ilé. فارس عليها وأوصلي. mo káwọn ya tv mọ́. bàbá kí. ìyá mọ́gájíá gbogbo ẹ̀yin ya mo kí mẹ́yẹn.